à ń pọ̀rọ̀ yìí lówè ó fẹ́ máa láró nínú. Rárá o, bẹ́ẹ̀ kọ́ ni Yorùbá ṣe wí o. Ẹ tú lákàn bí ìtúdé, bẹ́ẹ̀ ni mo dé. Àkàndá labí tí ń jákànbí, àkàndá ẹ̀dá tó yàtọ̀ síbikúbi. Lónìí, ohun tí mo mú wá fún yín òun náà ni àtúnṣe lórí àṣìpa òwe. Àṣìpa òwe tí a sì máa mẹ́nubà lónìí òun náà ni òwe tí àwọn ọmọ Yorùbá òde ìsìn tí a máa ń pa wípé à ń pọ̀rọ̀ yìí lówè ó fẹ́ máa láró nínú. Rárá o, bẹ́ẹ̀ kọ́ ni Yorùbá ṣe wí o. Yorùbá sọ pé à ń pe ọ̀rọ̀ yìí lọ́wẹ̀ ó fẹ́ máa láàáró nínú. Kí ni ọ̀wẹ̀? Kí ni àáró? Àṣà ìranra ẹni lọ́wọ́ ni méjèèjì. Àáró òun ni àṣà ìranra ẹni lọ́wọ́ tó yẹ pé tí wọ́n bá ṣe lọ́dọ̀ ẹnìkan wọ́n ó tún padà lọ ṣe lọ́dọ̀ ẹlòmíì. Ìyẹn túmọ̀ sí pé àáró ní ẹ̀san. Ọ̀wẹ̀ àwọn tí wọ́n dàgbà jù ni lọ àbí tí wọ́n nípò jù ni lọ ni wọ́n máa ń bẹ̀yàn ní ọ̀wẹ̀. Tí o bá dẹ̀ ti ṣe fún wọn, má lè rò pé wọ́n fún ọ lẹ́bùn àbí wọ́n ṣẹ̀san kan fún ẹ ní àsìkò náà. Òun làwọn Yorùbá náà fi ń wí òwe yẹn pé à ń pe ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀ ó fẹ́ máa láàáró nínú. Tí ń túmọ̀ sí pé a wò bí kíní yìí bóyá kò ní nẹ́san ni, ó ń padà máa ní ẹ̀san. A wò bí nǹkan yìí bóyá ọ̀rọ̀ ò ní bẹ́yìn yọ ni, ó sì ń padà bá ẹ̀yìn yọ. Ẹ ṣeun.